fẹ́ kó o mọ̀ wípé àwọn bàbá rẹ ti jésù àjàrà ó di dandan kẹ́yìn ó kàn án. ẹ̀yin ò lè kàn mí. ìwé ìsìnkẹ́ lórí 18 láti ẹsẹ̀ ìkejì sọ wípé ó ní kí a kì yóò fọ́nrán bẹ́ẹ̀ máa ń lọ Ísírẹ́lì pé kí a bá jẹ èso àjàrà kẹ́yìn sì máa kà wọ́n mọ́. irọ́ lẹ́pa ẹ̀yin kankan ò lè kàn mí. wo ikú lọ̀rọ̀ rẹ kàn. irọ́ lẹ́pa bí kì yóò kú. Sáàmù 18 ẹsẹ̀ ó ti sọ wípé èmi kì yóò kú bí kò ṣe yíyè láti máa ròyìn sí Olúwa. ikú òjijì kì í ṣe tèmi. wo tó bá dùn wọn lè pa wọ́n sì pé àwọn àgbàdìgbà àwọn ìyá mi á péjọ pa. irọ́ lẹ́pa ìwé Sáàmù orí kejì láti ẹsẹ̀ kejì sọ fún mi pé àwọn ọba yìí kó ara wọn jọ ó ní àwọn ìjòyè kẹsẹ̀ jọ láti gbìmọ̀ pọ̀ sí Ọlọ́run àti sí ẹni ẹ̀mí oró rẹ̀ wọ́n ní ẹjẹ́ fa ìdè rẹ̀ já ká sì mú ọkùnrin rẹ̀ kúrò. ẹsẹ̀ ìkẹrin wípé ó lẹ́ni tó jókòó ní ọ̀run yóò rẹ́rìn wọn yóò yọ sùtì sí wọn. ẹgbẹ́ tó sọ nínú ìwé Ìsáyà orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹwàá ó ní ẹgbìmọ̀ náà kì yóò dúró ẹ̀sán náà yóò sì di asán torí tó lọ́rọ̀ pẹ̀lú mi bàbá irọ́ lẹ pa. gbọ́dọ̀ jẹ́ n bí ó lé àwọn àbẹ́rẹ́ kan. mo gbọ́ yín. ṣé ọ̀rọ̀ kò lè bọ́ lọ́wọ́ àjẹgà hàn rẹ ni. mo ti bọ́ náà jàgẹ̀ náà mo tiẹ̀ ti bọ́ náà jàgẹ̀ ni. ìwé Jeremáyà orí ọgbọ̀n ẹsẹ̀ kẹjọ fún mi yí pé ẹsẹ̀ ìkẹjọ ó fún mi yí pé yóò ṣe ní ọjọ́ wọn ni ó náà mú àjàgà mi kúrò á sì fa ìdè mi já a kì yóò mú mi sì mọ́ èmi ti bọ́ nínú àjàgà ìkú náà. ìwọ jẹ́ kí n bí ó lè rè méjì kan sí. àkọọ́lẹ̀ ìwé àkọọ́lẹ̀ ta kọ́ọ́lẹ̀ fún rẹ. ó tó bí ẹdẹ́hùn ó tiẹ̀ ti bọ́ ìwé Kólósè ni orí ìkejì ẹsẹ̀ ìkẹyìn lásán fún mi pé ó náà ti pa májẹ̀mú nì rẹ èyí tí a kọ́ lòdì sí ayé mi àti ọ̀rọ̀ òdì tá a kọ sí mi ayé ti parẹ́ àti kàn má gbélébù rẹ̀ nítorí náà májẹ̀mú òdì lórí tèmi ó ti di asán. ta ló ń bu ọlọ́yà gan. mo ò fẹ́ máa ṣèṣì kẹ́yìn náà ni èmi ní ẹnìkan tó gbé mi láyà ìwé Jeremáyà ni orí 20 ẹsẹ̀ 11 ó ló ń bẹ lẹ́yìn mi bí akọni ẹlẹ́rù gbogbo níbi ni mi ẹni tó sẹ́nu bí ni sí mi ó ní wọ́n kọsẹ̀ wọ́n ṣubú wọn kì yóò lè dìde ojú yóò sì tì wọ́n gidigidi. ẹ tẹ dúró náà kí ni mò ń bá sọ. ẹ̀yin ìyá mi o ẹ̀yin ìgbìmọ̀ o ẹ bá mi gbẹ́jọ́ náà. mo lè bẹ̀rẹ̀ ìwé ìfihàn orí ìkejìlá láti ẹsẹ̀ kọ̀ọ̀lá sọ wípé wọ́n ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nípa ìjọ̀dún àgùntàn àti nípa ọ̀rọ̀ ìrí ònu wọn. ẹ wá gbọ́ Fílípì orí èjì láti ẹsẹ̀ kẹsàn-án wípé asá àti gbéga gidigidi àfi orúkọ kan fún tó ti gbọ́ orúkọ lọ wípé ní orúkọ Jésù Kristi kí gbogbo wa wá lórúkọ Jésù. mo pẹ́ ilẹ̀ máa kú sẹ́ ẹ̀yin lẹ́kún mo sọ fún yín bí mo kìlọ̀ fún yín mo pẹ́ ilẹ̀ máa kú mo sọ fún yín tẹ́lẹ̀. agbára ẹ̀mí mímọ́ wọnú ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu òǹkọ́ àwa tọ́lọ́run kò lè ṣe òǹkọ́ àwa tọ́lọ́run kò lè ṣe òǹkọ́ àwa tọ́lọ́run kò lè ṣe ohun gbogbo ṣíṣe ní fọlọ́run kó wá ṣe ìyanu agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu òǹkọ́ àwa tọ́lọ́run kò lè ṣe òǹkọ́ àwa tọ́lọ́run kò lè ṣe òǹkọ́ àwa tọ́lọ́run kò lè ṣe ohun gbogbo ṣíṣe ní fọlọ́run. ìwọ́n gbé jọlọ́gùn ẹrú lọ ìbà o má pè é jọlọ́gbọ́n ní wàfà wọ́n pè é ọlọ́run àwọn ọmọ ogun ni kábíyèsí o èmi forí balẹ̀ forí adé o mo kúnlẹ̀ mo pàgọ́ mọ́ o mo bá búbú níwájú ọba ìtọ́jọba lọ ọba tá ń pè nínú ilé tí ń dání lóhùn láàrin òde ni ọba tá ń pè ní kọ̀kọ̀ tí ń gbọ́ tẹ̀ni níta gbangba tèmi ti ẹjẹ́ mo wá rírì níwájú ọba tọ́jọ́ ọba lọ ọlọ́run Emmanuel kọ́ wá jẹ́ mi ní òwò tèmi ọlọ́run Fẹ́mi Oyeniyi kọ́ wá jẹ́ mi ní òwò tèmi ǹjẹ́ inú ilé lẹ bá wà ẹ wò dé ẹ̀yìnkùlé lẹ bá wà ẹ wò dẹ̀dẹ̀ nígbà yìí ọlọ́run tó ti gbé ẹnìkan àròtọ̀ dé o Emmanuel Fẹ́mi Oyeniyi ọlọ́run títí kọ sí i ni ó ní kó
wá fún ànírè kó wá súre fún wa kó wá gbàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá nílẹ̀ yìí àti lókè òkun. Ǹjẹ́ àmútakàndákẹ́ mú gègé kálukú ẹ̀dá ti bẹ̀lẹ̀ ìjẹ́kẹ́ ìfẹ̀tìgbéyàwó ọ̀rọ̀. Emmanuel Femi Oyeniyi ọfẹ́ sọ̀kòsọ̀rù lẹ́ ọfẹ́ sọ̀kòsọ̀rù lẹ́ bẹ́ẹ̀ lọ́fẹ́ gbóhùn ẹyẹ oko sí ayére patikula gbóhùn ẹyẹ oko gbogbo ara lé gbogbo ara oko ẹ̀dá ti bẹ̀lẹ̀ ìjẹ́kẹ́ ìfẹ̀tìgbéyàwó ọ̀rọ̀. Emmanuel Femi Oyeniyi sáré tètè kọ́ wájú sẹ́yìn Elédùmarè ọba tọ́lọ́run ọba fi rán ọ sí gbogbo wa. Sáré tètè kọ́ wájú sẹ́yìn Elédùmarè ọba fi rán ọ sí gbogbo mùtúmù wa. Kẹ́ ẹ wá wo bí Ọlọ́run ọba ṣe fẹ́ máa lọ Emmanuel Femi Oyeniyi láti fi àná ètè jàǹkànjàǹkàn já gbogbo ogun jàǹkànjàǹkàn tó fẹ́ máa bá ayé wa wọ̀ yáàyà. Kàkà kí mo wí tèmi nù. Tọ́mi létí ńlọ́mọ̀rọ̀ ọgbọ́n ọmọ oníkùn lọ́mọ̀rọ̀ ọkú sí. Kàkà kí mo wí tèmi nù. Èmi náà mo fẹ́ gbáre, mo fẹ́ kó gun ayé mi ọ̀sẹ̀, mo fẹ́ kí gbogbo ìdààmú ayé mi ó ṣe bẹ́ẹ̀ lọ ṣòfò dànù. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu. Òǹkọ́ àwa Ọlọ́run kò lè ṣe. Òǹkọ́ àwa Ọlọ́run kò lè ṣe. Òǹkọ́ àwa Ọlọ́run kò lè ṣe. Ohun gbogbo ṣíṣe ní fọlọ́run. Jíjí tí mo jí lónìí mo kárùkù ọjọ́ o. Mo kárù mọ́ ìyẹ̀hùn mo júbà Ọlọ́run ògo. Mo bá burúburú níwájú Olódùmarè. Àtàbàtúbú ẹlẹ́rù níyìn àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé. Ọba tó ṣílẹ̀kùn fọjọ́ tó ní kọjọ́ yọ jáde. Ọjọ́ yọ jáde ní pọnrangandan yẹ́là. Ìwọ ló pàṣẹ fóòrùn tó dàrán káyé. Ṣebí iṣẹ́ tọba àwọn ọba fi rán wọn ni. Tó àkókò tèmi náà rèé o. Mo dé láti wá jíṣẹ́ tarúgbó ọjọ́ fi rán mi. Àṣẹ ọ̀rọ̀ àdúrà làkọ́lé àwọn eléyìí tí ẹ fẹ́ gbọ́ yìí ń jẹ́ o. Ìjìnlẹ̀ àṣírí agbára àgbáyọrí àdúrà ló kúnnú ẹ̀ fọ́fọ́fọ́. Gbogbo ọmọ aráyé o ẹgbẹ́ ẹ fàyọ̀ gbà á ẹ mọ fìtara gbàdúrà inú ẹ̀ kógun ó ṣẹ́ kíni ó máa já dànù ní mọ̀nà wá lórúkọ ńlá Jésù. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu. Òǹkọ́ àwa Ọlọ́run kò lè ṣe. Òǹkọ́ àwa Ọlọ́run kò lè ṣe. Òǹkọ́ àwa Ọlọ́run kò lè ṣe. Ohun gbogbo ṣíṣe ní fọlọ́run. Bàbá aláàánú. Bàbá aláàánú. Bàbá aláàánú. Bàbá aláàánú. Bàdúrà bá ń sọ̀rọ̀, ogun wo ló lè dúró? Bàdúrà bá ń sọ̀rọ̀, ta ló lè gbọ́ lẹ́nu? Ṣebí àánú rẹ̀ ló fi Dáfídì jọba, wọ́n fàánú rẹ̀ gbà mí bàbá aláàánú. Tani ológo lọ́sẹ̀ yìí? Èmi ológo lọ́sẹ̀ yìí. Tani ológo lọ́sẹ̀ yìí? Èmi ológo lọ́sẹ̀ yìí. Èmi ọmọ ológo, àbíbí sílé ológo, mo dàgbà sílé ológo, káyé má pa mí tògótògó, ẹ̀jẹ̀ lógo. Ẹ wò ó nínú iṣẹ́ ìránṣẹ́ eléyìí ó ṣeé ṣe o ká ẹ máa gbọ́ àwọn gbáǹkọ́gbì àràmàǹdà kan ló ìpèdè ọ̀rọ̀ tó ṣàrà ọ̀tọ̀ ṣebí ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ọ̀tọ̀ ní ti tọ́lú ọ̀tọ̀ ní ti tọ̀lù ọ̀tọ̀ ní ti tọ́lù tọ̀lù ọ̀tọ̀ sì tún ní ti tọ́lù wò ọ̀tọ̀ lélẹ́yìí tọ̀wọ̀lú o àṣẹ ọ̀rọ̀ àdúrà àwọn ìkóhun èdè ẹwà èdè ọ̀nà èdè ànálẹ̀ gbólóhùn ìfọ̀rọ̀wérọ̀ ìfọ̀rọ̀dára àtàwọn àṣàyàn ọ̀rọ̀ bí àyájọ́ inú bíbélì ọ̀fọ̀ onígbàgbọ́ àwíṣẹ́ àgbàṣẹ́ àtàfọ̀ṣẹ́ àdúrà kìrìsìtẹ́nì. Orí bákan lójú yín tọ́ ẹ̀yin ṣáà ti wá nǹkan fìdílé ṣe bójú là ń má ìsí epo ẹnu là ń má ìdùn ọbẹ̀ òró gangan báyìí sì là ń má làpà tí ò lé èpo lójú ẹ̀yin ṣáà ti farabalẹ̀ dáadáa ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ sì máa bá mi ká lọ o.
àwíṣe àti àfọ̀ṣẹ àdúrà onígbàgbọ́. Ètò Ọlọ́run ọ̀gá ògo ni o. Kí ni wọ́n ń pè ní àwíṣẹ? Ṣebí ká wí kó sì rí bẹ́ẹ̀ ni, ká fọhùn bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ sì ni wọ́n ń pè ní àfọ̀ṣẹ. Àṣẹ babaláwo kọ́ o, tóníṣègùn sì kọ́, tàwọn jáwé wa gbò lẹ́bọ lóògùn kọ́, bẹ́ẹ̀ sì ni kì í ṣe tàwọn alálùpàyídà kankan o. Àbí níbo làwọn yẹn wà nígbà tí ọ̀rọ̀ jáde látètè kọ́ ṣe wípé jẹ́ kí ìmọ́lẹ̀ wà, àṣẹ tẹ̀lé, ìmọ́lẹ̀ sì farahàn kedere bẹ́ẹ̀. Èyí ló jẹ́ mọ̀ wípé Ọlọ́run nìkan lọ́ba aláṣẹ o, aláṣẹ láyé, aláṣẹ lọ́run. Ní ìwé ẹkún Jeremiah chapter 3 verse 37 ṣe wípé ta ni ẹni tí ń wí tí sì ń ṣẹ nígbà tí Ọlọ́run kò bá pàṣẹ rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá sì ti di ọmọ Ọlọ́run nítòótọ́ nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi, onítọ̀hún náà ti di ọmọ aláṣẹ nìyẹn o. Nítorí náà lèmi ṣe ń wí gbangba wípé ẹ lọ sọ fún gbogbo àwọn ẹni bí òkùnkùn ayé, àwọn kọ́ ló láṣẹ o, wọn ò láwíṣẹ, bẹ́ẹ̀ ni wọn ò láfọ̀ṣẹ. Ẹni kí wọn ó lọ sinmi agbájá, ìfọ́nú àti ìhàlẹ̀ àgbá òfìfo lásán. Àwọn ọmọ aláṣẹ ti dé o, àwa gangan la jí pàṣẹ, a sọ̀rọ̀ pàṣẹ, a fàṣẹ sọ̀rọ̀, a pàṣẹ wàá, a sọ̀rọ̀ tàṣẹ ọmọ lójú Olódùmarè. Bí wọ́n bá wá níta ló gúnyán fún wa tó níta bí òṣòro, ẹ sọ fún wọn wípé ìwé Isaiah chapter 45 verse 11 àti Luke chapter 9 verse 1 ló gbó wa láyà bẹ́ẹ̀. Kí wá ni wọ́n ń pè ní ohùn? Kí sì ni ọ̀rọ̀? John chapter 1 verse 1 to 5 wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run, nípasẹ̀ rẹ̀ ni a ti dá, lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a dá. Nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé, ìmọ́lẹ̀ náà sì ń tàn nínú òkùnkùn, òkùnkùn náà kò sì lè borí rẹ̀. Àṣẹ ọ̀rọ̀ ní sà. Nítorí náà mo rán ọ̀rọ̀ jáde lónìí o, gbogbo kùrukùru, ìṣúdẹ̀dẹ̀ àti òkùnkùn bírímù tó ṣúdẹ̀dẹ̀ bó ògùn àbáwáyé rẹ mọ́lẹ̀, tó gbé ọ pamọ́, tí ò jẹ́ kó lóore orí náà rí ọ. Bí o bá rí ẹnu là fi ṣàmì, òkùnkùn ayé rẹ ká dànù lónìí o, ìmọ́lẹ̀ ògo rẹ tàn ní orúkọ ńlá ti Jésù. Àgbáyé já, a ó sìn mí bí ọba ni, wọ́n débi tí ràn mí ò dé rí o, wọ́n la àgbáyé já, wọ́n la àgbáyé já, a ó sìn mí bí ọba ni, wọ́n débi tí ràn mí ò dé rí o, wọ́n la àgbáyé já. Ẹ wò ó, agbára ń bẹ nínú ọ̀rọ̀ o. Ọ̀rọ̀ la fi dálé ayé, ọ̀rọ̀ la fi tẹlẹ̀dó sórí ìṣàn omi, àtòkè àtilẹ̀ àtòbìrí ayé, ọ̀rọ̀ la fi sọ wọ́n lọ sórí òfurufú jángátò. Ayé kọ̀, ayé ò jábọ́, ayé ò tẹ̀rì, bẹ́ẹ̀ láyé ń yí lọ bí ọwọ́ agogo. Àṣẹ ọ̀rọ̀ ní mọ̀nàkàì. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, ẹ̀yin àtúnbí tòótọ́ nínú Kristi, èyí tẹ́ káwọ́ gbéra tó, èyí tẹ́ jìyà lábẹ́ àjàgà ìpọ́njú tó ga, èyí ṣe tọ́mọ Ọlọ́run yìí fi ń jìyà bí aláìní bàbá. Kí ló dé tẹ́ wà nídìí òró tẹ́ ò sì róró jẹ? Àbẹ́ ti gbàgbé wípé ọmọ Ọlọ́run alààyè ni gbogbo yín ṣe ni. Apá kìtìmọ́lẹ̀, ẹ dìde gírí, kẹ́ wọnú májẹ̀mú ọ̀rọ̀ àṣẹ lọ, ẹ gbé náà àdúrà kógun ayé yín lójú. Kẹ́rùkú ó találá, kí náà ràn. Ọba wọn bò. Ẹni tó pè mí tó rán mi níṣẹ́, níwájú rẹ ni mo dúró lónìí o, tí mo fẹnu àṣẹ sọ̀rọ̀ ìjìnlẹ̀ àdúrà. Bí ó bá lè rí àmì ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, àní mo tẹnu mi bẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, mo sọ̀rọ̀ jáde tàṣẹtàṣẹ ní orúkọ Jésù. Ṣé bí ohùn Olúwa àrá ti ń sán ni? Ohùn Olúwa ní agbára, ohùn Olúwa ní ọlá ńlá, ohùn Olúwa fa igi kẹ́dárì ya. Lóòótọ́, Olúwa fa igi kẹ́dárì Lẹ́bánánì ya. Ohùn Olúwa ń ya ọwọ́ iná, ohùn Olúwa mi aginjù, Olúwa mi aginjù Kádeṣì. Bí ó bá rí bẹ́ẹ̀, mo rán ọwọ́ iná Olúwa síbi ìpìlẹ̀ ogun àti gbòǹgbò ègún ayé rẹ lónìí. Àtogun àdáyébá, àtẹ̀gún àrìnàkò, gbòǹgbò ogun ayé rẹ jóná wọlẹ̀ lónìí ní orúkọ Jésù. Ogun ọlọ́jọ́ pípẹ́, àtogun ilé ìyá, àtogun ilé bàbá, èyí tó forí sọ ogun ilé ọkọ tàbí tilé àná, oró ọfọ̀ ogun náà kó jáde kúrò lára rẹ lónìí o ní orúkọ Jésù. Èmi pàṣẹ lónìí wípé ìjì ayé tó ń dà orí baribo, olórí ogun tó ń fòró ẹ̀mí rẹ, àtàwọn ìkà tó ń fẹ̀tanú pọ́n ọ lójú, òní ni wọ́n ráyè mọ́ o. Ọ̀gbun àjìrọ̀rùn lanu gbé wọn mì ní orúkọ ńlá Jésù. Ṣebí bàrà bá pagi apá tewétegbò, á jóná wọlẹ̀wọlẹ̀.
ogun kan ò sì ní ṣẹ́ níwájú Jésù kó tún gbérí mọ́ agbẹ́dọ̀ ìṣòro kí ìṣòro tí ẹ̀mí wọn bá sì ti tẹ̀ ìyẹn dà tẹ̀ pa pátápátá o ẹ̀yin ẹ lọ béèrè wò ìgbà tí Gòláyátì ti ṣubú níwájú Dáfídì ikú pa ó kú torótoró ọba Hẹ́rọ́dù wọlẹ̀ níwájú àwọn àpọ́stélì ó kú tiyetiye nítorí náà mo pàṣẹ wípé òmìrán òkùnkùn ìdílé òmìrán òkùnkùn àdúgbò òmìrán òkùnkùn ilé ọkọ òmìrán òkùnkùn ibi iṣẹ́ rẹ àrá ìbínú Olódùmarè sánpá wọn lónìí ní orúkọ ńlá ti Jésù àṣẹ ọ̀rọ̀ àdúrà ni mo rán jáde mi ò dá lábàá o mi ò fi ṣeré bẹ́ẹ̀ ni mi ò sì fi ṣàwàdà àṣẹ ni mo pa torí àṣẹ iná níná fi ń jó àṣẹ òrùn lóòrùn fi ń ràn àṣẹ tí a fi fún mi gẹ́gẹ́ bí ikọ̀ àti agbẹnusọ fún Olódùmarè àṣẹ ọ̀rọ̀ ni mo lò pẹ̀lú gbólóhùn méje orí àgbélébú mo la ẹnu mi gbòò bí ìríjú ọ̀gá ògo mo sọ̀rọ̀ tàṣẹ́tàṣẹ́ pé lónìí orú ọfà ìsàn nínú omi ara àti ẹ̀jẹ̀ rẹ kó parẹ́ ní orúkọ ńlá Jésù ibo làwọn ìkà gbé ògo rẹ wọ̀ lọ wọ́n kàn pamọ́ gini igi àràbà igi osè igi ọdán igi àìdán igi akọ àgbálùmọ́ akọ ìbẹ́pẹ ìrókò olúwẹrẹ igi àsúnrín èyí tí wọ́n ń pè ní igi ńlá wọ́n kan ìṣẹ̀dá ògo rẹ mọ́gi ayé wọ́n fi àbò mú wọ́n fi àbà kàn àbí wọ́n rí mọ́lẹ̀ sórí àkìtàn àní níbo láyé gbé ògo àti ìṣerere rẹ lọ́sẹ̀ oríta mẹ́ta àgbáǹṣálá ojúbọ òrìṣà ilédì awo igbó orò àbí yàrá ìmọ̀lẹ̀ inú ilẹ̀ pálétí ibojì òkú pààrà ni wọ́n fi ògo rẹ̀ há ni àbí bí pàlàpàlà ògiri àlàpà ẹ̀mí mímọ́ kọjá lọ síbẹ̀ ó yá mú iná dání àti àrá mọ̀nàmọ́ná àti ìjì àjàyíká kí Olúwa pé ògo rẹ̀ jáde lónìí o ní orúkọ ńlá Jésù máa gbọ́ mi bóyá ó pẹ́ tó o ti ń ṣòwò àdánù lágìjù ìgbàgbé tí ayé sọ ọ́ sí tògótògó o tó lọ́kọ wọn ò jẹ́ olọ́kọ o tó láya àwọn ìkà ògbà ó dàgbà ṣùgbọ́n wọn ò jẹ́ olóhun tágbà ń ní ológo wọn àjọ orógo lò kí ló dé tó jẹ́ pé etí lásán ni wọ́n fi ń gbọ́ lérí ayọ̀ ayé òjò gba ìmúṣẹ nígbà kankan ẹ̀mí mímọ́ dìde nítorí ọ̀rọ̀ rẹ lónìí o ó sì mú ọ jáde sí gbàgede àlùyọ ní orúkọ ńlá Jésù ọ̀rọ̀ kan tí Joshua bá ojú ọjọ́ sọ lọ́jọ́ sí tí oòrùn fi dúró ní Gíbíónì òṣùpá dúró ní Ájá lónìí ilẹ̀ kọ̀ ilẹ̀ òṣùmọ́ ìṣẹ́gun sì jẹ́ tọmọ Ísírẹ́lì ọ̀rọ̀ yìí náà ni Mósè bá àpáta sọ tó fi tú omi inú rẹ̀ jáde àlọ́rọ̀ yìí kan náà sẹ́ ní Èlíjà sọ sóbìnrin opó Sáréfátì kólòbó òróró gbẹ àpò ìyẹ̀fun òsì ṣòfò mọ́ kìkì ọ̀rọ̀ kan tó ku ọmọ Jáírù gbá tó jíǹde òun náà nígi ọ̀pọ̀tọ́ gbọ́ o tó fi gbẹ lóòró tí gbòǹgbò Nebukadnesari ọba agbéraga ọ̀rọ̀ yìí ló gbọ́sẹ̀ tó fi jáwọ́ gbó lọ bí ẹ̀hàn náà tó di ọba wa ń bu koríko jẹ wọn ìwọ̀n ìbí ẹranko ọ̀rọ̀ kan yìí sì ló wọnú Apostle Ayọ̀ Babalọ́lá lórí katakata lọ́dún 1930 òkú ọmọ jíǹde lókè òye ariwo ta ìsọjí ńlá bẹ̀rẹ̀ táwa ni ọ̀rọ̀ yìí sẹ́ Jésù olùgbàlà ni ọ̀rọ̀ gbẹ́nu wúndí aṣọlá ọ̀rọ̀ gbẹ́nu adélébọ̀ ṣẹwà ayé ò gbà ó fòbìrí ayé ṣàpótí ìtìsẹ̀ bẹ́ẹ̀ lọ́run ò gbà ó finú jùgbùjùgbùn ọ̀run ṣètẹ́ ìgúnwà ó ńlá ní kákàdì gẹ́gẹ́ lójú ogun bàbá mi jẹ́ǹgbẹ́ tí ele ti ń sinmọ́ ìgbàlá rẹ bí ìjà má bẹ̀rù ó wọnú òkun pápẹ́yà sí méjì ó wọnú iná ebéèrú mẹ́ta jáde láì farapa ó wọnú Màríà wúndíá ó bímọ ọkùnrin láì mọ ọkùnrin kankan bàbá mi a lè ṣe lè wí a lè wí lè ṣe ọba tí ò ṣe bá wíjọ́ kò ṣe bá ta kàngbọ̀n ó kọjá àpèjúwe kò láfiwé kò lákàwé kò láfijọ́ ọba tí ò ṣe ṣàkàwé bàbá mi atẹ́rẹrẹ kọjá rírí tán ọba tó lọ kánrin kẹ́ṣe àlọ́ Ọlọ́run gángan ní ọ̀rọ̀ sẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́nikẹ́ni bá sọ tí ó bá ti fìdí múlẹ̀ nínú Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ẹ tú dànù àṣà tí ò ní kan asán lórí asán àti òfúùtù fẹ́ tẹ̀lé ìwé Àìsáyà chapter 8:20 wípé sí òfin àti sí ẹ̀rí bí wọn kò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí nítorí kò sí ìmọ́lẹ̀ nínú wọn ní kẹ́ ẹ̀yin olùgbọ́ mi ó yẹ ẹ máa tẹ̀lé mi ká lọ kájọ wọnú àwíṣẹ àti àgbàṣe ọ̀rọ̀ àdúrà yìí wàá máa wí tẹ̀lé mi báyìí pé. agbára tí mo ní ni mo lò àṣẹ tí mo ní ni mo fọ̀ ẹ̀yin ọ̀tá mi ẹ forí jọlọ lórúkọ Jésù ẹ forí jọlọ ẹ forí jọlọ ẹ forí jọlọ ẹ forí jọlọ. iná táyé torí mi dá iná táyé torí mi dá ọkọ̀ táyé torí mi pé ọkọ̀ táyé torí mi pé ewé táyé torí mi já ewé táyé torí mi já egbò táyé torí mi wá egbò táyé torí
torí mi wá. ẹbọ táyé torí mi gbé. ẹbọ táyé torí mi gbé. ẹbọ táyé torí mi wá. ẹbọ táyé torí mi wá. kéwú táyé torí mi ké. kéwú táyé torí mi ké. tírà táyé torí mi dì. tírà táyé torí mi dì. àbẹ́là táyé torí mi tàn. àbẹ́là táyé torí mi tàn. èpè táyé torí mi ṣẹ́. èpè táyé torí mi ṣẹ́. èpè táyé torí mi pè. èpè táyé torí mi pè. lórúkọ Jésù kéèpè ó tẹ̀lé pè lọ. 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 ó yá máa wí tẹ̀lé mi báyìí pé Olúwa àwọn wo lẹ́ni ibi àwọn wo lè nìyàn ìkà tó ń pẹ́ bí kò tó pètè ìjàmbá lé mi lórí wọ́n fẹ́ pa kádàrá túnṣe Olódùmarè wò wọ́n di pàǹpá ogun di mọ́lú ọ̀tẹ̀ wọ́n ń taná wádìí ògo ayé mi kiri wọ́n di ìrìkíṣẹ́ wọ́n fẹ́ paná ògo ìràwọ̀ ẹ̀mí mímọ́ o má ṣe gbà fún wọn o ìmọ̀ tá ò gbọ́dọ̀ jọ lé mi lórí nítorí pé ìmọ̀ tú ìmọ̀ jọ ìmọ̀ àwọn ọlọ́tẹ̀ tó ń kọ́ lè ṣọ́ bábélì òdọ́jú alẹ́ arúgbó ọjọ́ bí wọ́n lura wọn èdè wọn dàrú gbogbo wọn ṣubú lulẹ̀ ní gbọ́nrangádán bí ó bá wá rí bẹ́ẹ̀ aláwo tàbólógún ìkà ló bá dìde ogun sí mi kí mọ̀ wọn ó túká lórúkọ Jésù kí wọ́n mọ̀ ṣubú lulẹ̀ ní gbọ́nrangádán oṣù ayé tàbí àwọn àjẹ́ ló bá dìde ogun sẹ́bí mi kí mọ̀ wọn ó dàrú lórúkọ Jésù kí wọ́n mọ̀ ṣubú lulẹ̀ ní gbọ́nrangádán obìnrin àbọ́kùnrin ló bá parapọ̀ dìde ogun sí mi kí wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera wọn lórúkọ Jésù kí wọ́n máa ṣubú lulẹ̀ ní gbọ́nrangádán ìwọ náà jẹ́ lánàá kó o máa sọ tẹ̀lé mi bí mo ṣe ń sọ àánú ẹ ṣe mí àní o máa wí pé obìnrin àbọ́kùnrin ló bá parapọ̀ dìde ogun sí mi sẹ́ẹ̀ kí wọ́n fi ọwọ́ ara wọn ṣera wọn lórúkọ Jésù kí wọ́n máa ṣubú lulẹ̀ ní gbọ́nrangádán onílé àbálejò ló bá ń pètèpèrò ìkàlẹ́ mi lórí ẹ̀mí mímọ́ bí wọ́n lura wọn lórúkọ Jésù kí wọ́n máa ṣubú lulẹ̀ ní gbọ́nrangádán mo wá pa á láṣẹ lónìí o gbogbo alágbára tó ń forí korí fi kùnlùkùn fọwọ́sowọ́pọ̀ pètè ìjàmbá lé ọ lórí ẹ̀mí mímọ́ bí wọ́n lura wọn kí wọ́n máa fẹ̀yìn ẹnu ara wọn fẹ́ràn ara wọn yá ní orúkọ ńlá Jésù bí wọ́n bá wá ní nítorí kíni ẹ sọ fún wọn wípé idà àwọn ní pa wọn ni ṣebí idà Gòláyátì ló pa Gòláyátì abẹ́ ti gbàgbé lọ́jọ́ sí ni ọ̀wọ́n ikú tí a máa nítorí Mọ́dékáì gbéró ní Ṣùṣánì ààfin lọ́jọ́ sí ṣebí ẹ̀yin náà mọ̀ pé ọrùn ara ẹ̀ ló fi pokùn sógbẹ̀yìn idà ẹ̀jẹ̀ tí ọba Hẹ́rọ́dù torí Jésù Olúwa gbé sókè nígbà tó wà lọ́mọ ọwọ́ ṣebí ọmọkọ́mọ ló padà fi pa gbẹ̀yìn iná ìléru ọba tí a torí Ṣádrakì Méṣákì àti Abẹ́dínígò dá nílẹ̀ Bábílónì ẹni ẹlẹ́ni ni wọ́n padà fi sun o ihò kìnìún tí a sì torí Dáníẹ́lì wà kalẹ̀ orí àwọn ọ̀tá ẹ̀ ládàá sígbẹ̀yìn nítorí náà gbogbo àwọn abínúkù rẹ tí wọ́n fi kú lépa ẹ̀mí rẹ kiri àwọn ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ikú rẹ kú lọ́kọ̀ọ̀kan ìjèjì látòní lọ o ní orúkọ ńlá Jésù. agbára tí mo ní ni mo lò àṣẹ tí mo ní ni mo fọ̀ ẹ̀yin ọ̀tá mi ẹ forí jóná lórúkọ Jésù ẹ forí jóná ẹ forí jóná ẹ forí jóná ẹ forí jóná. nítorí wípé àgbò ló gba ikú Ísákì kú lórí òkè Móríà lọ́jọ́ ríru ẹbọ Fáráò ló gba kú ọmọ Ísírẹ́lì kú láàrin agbami òkú pupa ikú òjijì tí ìbádẹ́mi àwọn ebérù légbodò lọ́jọ́ sí àwọn àkọ́bí ọmọ Íjíbítì ló forí gbé o nítorí náà mo pàṣẹ wípé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí orí rẹ kọ ibi o ìṣẹ̀dá rẹ ò gbàbọ̀dè bẹ́ẹ̀ láyà rẹ ò sì nígbà èdè jẹ́ ní orúkọ ńlá ti Jésù àtiwọ́ àtọkọ àtaya àtàwọn ọmọ àtẹbí àtará mo fi yín pamọ́ sínú pàlàpàlà àpáta Kávárì ní orúkọ ńlá ti Jésù nítorí wípé ìjì kan ò ní jà títí kó jà dáàrin gbùngbùn àgbélébù èèwọ̀ ogun tó bá léni tó bá léni dé Gólgótà ó di dandan kí irú ogun bẹ́ẹ̀ ó padà lẹ́yìn ẹni ni nítorí náà ogun ìdílé padà lẹ́yìn rẹ o àìsàn padà lẹ́yìn rẹ ogun gbèsè àti ìpọ́njú mo ní wọ́n padà lẹ́yìn rẹ sẹ́ẹ̀ àìrọ́mọbí àti ìbànújẹ́ oṣooṣù lórúkọ Jésù mo ní ogun náà padà lẹ́yìn rẹ àgbàná àti òkúta padà lẹ́yìn rẹ o ogun alátàdí ire àti alátakò ògo mo ló padà kúrò lẹ́yìn rẹ lónìí sẹ́ẹ̀ ogun àìtẹ́gbẹ́ àti ìfàsẹ́yìn ogun padà lẹ́yìn rẹ lórúkọ Jésù ogun òfò ogun ọ̀fọ̀ àti ikú òjijì mo ní orúkọ Jésù ó padà kúrò lẹ́yìn rẹ lónìí o ogun àìtẹ́gbẹ́
àti ogun ìfàsẹ́yìn ó padà lẹ́yìn rẹ lónìí o. Ogun òfò, ọ̀fọ̀ àti ikú òjijì ó padà kúrò lẹ́yìn rẹ lónìí o, ní orúkọ ńlá Jésù. Alágbára yí owó padà, iṣẹ́ tí owó yẹn ṣe ó tó gẹ́. Ẹ̀jáwọ́ ẹ̀túwọ́ lọ́rọ̀ ayé mi o, ọwọ́ Ọlọ́run pààrọ̀ ọwọ́ kọ́wọ́. Alágbára yí owó padà, iṣẹ́ tí owó yẹn ṣe ó tó gẹ́. Ẹ̀jáwọ́ ẹ̀túwọ́ lọ́rọ̀ ayé mi o, ọwọ́ Ọlọ́run pààrọ̀ ọwọ́ kọ́wọ́. Sọ̀mí di wáyà iná, sọ̀mí di wáyà iná o. Kọ̀tà mi tẹ́ mi mọ́lẹ̀ kó gan. Sọ̀mí di wáyà iná, sọ̀mí di wáyà iná, sọ̀mí di wáyà iná o. Kọ̀tà mi tẹ́ mi mọ́lẹ̀ kó gan. Sọ̀mí di wáyà iná. Yí Olúwa àyà iná, yí Olúwa àyà iná o. Bẹ́yẹ̀kẹ́yẹ́ bá fò dọ́dọ̀ mi, yí Olúwa àyà iná, yí Olúwa àyà iná, yí Olúwa àyà iná o. Bẹ́yẹ̀kẹ́yẹ́ bá fò dọ́dọ̀ mi, yí Olúwa àyà iná. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, àpẹẹrẹ ohun tí èmi pè ní àfọ̀ṣẹ àdúrà onígbàgbọ́ òun lẹ́gbọ́n yẹn o. Ẹ ó máa ṣàmúlò àwọn àdúrà yìí ní òwúrọ̀, ọ̀sán, àṣálẹ́ àti nínú ìṣọ́ òru. Ẹ ó sì bẹ̀rẹ̀ sí ní rí ọwọ́ agbára ńlá Olódùmarè nínú ayé yín ní gbogbo ìyà gbogbo. Àmín. Kí wá ní èyí tí mo pè ní àyájọ́ inú Bíbélì? Lákọ̀ọ́kọ́ ná, ọ̀rọ̀ tí wọ́n ń pè ní àyájọ́ kì í ṣe búburú tàbí rere, kì í ṣe tòkùnkùn, bẹ́ẹ̀ sì ni kì í ṣe tìmọ́lẹ̀ o. Ọ̀rọ̀ èdè Yorùbá pọ́nbélé lásán ni. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ literature alohùn àti gírámà èdè Yorùbá lè jẹ́rìí sí pé ohun tí àyájọ́ túmọ̀ sí ni yíya ọjọ́, àkànṣe ọjọ́ ìyàsọ́tọ̀ láti fi ṣe ìrántí ìṣẹ̀lẹ̀ àfiyèsí kan pàtàkì, tàbí àwọn ohun mánigbàgbé kan èyí tó ti ṣẹlẹ̀ nígbà kan níbì kan láti ìgbà láíláí, àti láti pè fún ìfarahàn irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ní kúkúrú, àyájọ́ jẹ́ irú àwọn àròfọ̀ kan tàbí ìpèdè kan tí a fi ń mú ìṣẹ̀lẹ̀ àtijọ́ wá sí ìrántí. Fún àpẹẹrẹ, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló gbà pé October 1st ni àyájọ́ ọjọ́ ìgbòmìnira wa. Àwọn ènìyàn á wí pé nírú àyájọ́ ọjọ́ òní lórílẹ̀-èdè wa gbòmìnira. Nítorí náà, àyájọ́ ọjọ́ ìbí birthday, àyájọ́ ọjọ́ ìdásílẹ̀ anniversary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, àpẹẹrẹ àyájọ́ ni o. Ẹ ó wá kíyèsí wípé lásìkò àwọn àyájọ́ ọjọ́ wọ̀nyí la sábà máa ń ṣe ìrántí, àtúnwí, àtúnṣe àwọn ohun pàtàkì tó ti ṣẹlẹ̀ nírú àyájọ́ ọjọ́ náà. À ń ṣe èyí láti ṣí àwọn ènìyàn níyèsí pàtàkì àwọn ìṣẹ̀lẹ̀ náà àti láti pè fún irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láàrin wa lẹ́ẹ̀kan sí. Ìṣíníyè yìí ni àwọn babaláwo ní o, tí wọ́n fi fa àyájọ́ yọ látinú àwọn odù Ifá, tí wọ́n sì ń lo àṣẹ ọ̀rọ̀ náà láti fi wá ire, ààbò, ìṣẹ́gun fún ara wọn. Ṣùgbọ́n òtítọ́ tó hàn kedere gbangba ni wípé àwa Kìrìsìtẹ́nì gangan la ní àṣẹ ọ̀rọ̀ lọ́wọ́. Àwa lójúlówó ọmọ aláṣẹ. Jésù tí ń ṣe bàbá wa ní ògidì ọ̀rọ̀, òun lọ̀rọ̀ tó ti wà látètèkọ́ṣe, ojúlówó ọ̀rọ̀ tó ń gbé gbólóhùn ọ̀rọ̀ mi. Jésù Kristi ni. Ṣùgbọ́n nítorí wípé àwọn ọmọ aráyé gbọ́n ní ìran wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ, wọ́n fọgbọ́n àyínnìke ohun ète ọ̀rọ̀ jọ, wọ́n pè é lọ́fọ̀, ògèdè àti àyájọ́, wọ́n sì fi ń dààmú àwọn ọmọ ìgbàlà. Alábàjọ tí Bíbélì ṣe wípé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Ìdí sì rẹ̀ o t'Olúwa ṣe rán mi jáde nírú àkókò yìí láti wá ṣí gbogbo Kìrìsìtẹ́nì níyè sí agbára ńlá tó ń bẹ nínú àṣẹ ọ̀rọ̀ àdúrà. Nítorí náà, àyájọ́ àdúrà inú Bíbélì ní èyí tí mo pè ní ìpohùn, ìpèdè tàbí ìṣọwọ́lò irú àwọn àkànṣe ọ̀rọ̀ inú ìwé mímọ́ kan láti mú àwọn ìṣẹ̀lẹ̀ agbára tí Ọlọ́run ṣe lásìkò inú Bíbélì wá sí ìrántí, pẹ̀lú ẹ̀bẹ̀ àti àdúrà wípé kí Ọlọ́run tún wá ṣe bẹ́ẹ̀ láàrin wa lẹ́ẹ̀kan sí i. Ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí i. Bí ẹ ti ṣe lọ́jọ́ sí, bí ẹ ti ṣe nígbà wọn ni o. Bí
ẹ ti ṣe lọ́jọ́sí bí ẹ ti ṣe ní yàrá òkè ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí i. ṣùgbọ́n wá ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ni ò tí ì discover wípé onírúurú ẹwà èdè ọ̀nà èdè àkànlò èdè ìfọ̀rọ̀wérọ̀ àti ìfọ̀rọ̀dára ló kún inú bíbélì fọ́fọ́fọ́. bẹ́ẹ̀ ni òwe wà nínú bíbélì o, àlọ́ àpamọ̀, orin arò, orin ewì, orin òwe, ọ̀rọ̀ àfiwé tààrà, àfiwé ẹlẹ́lọ́ àtonírúurú àwọn kọ́lọ́mbọ̀kì ẹ̀dọ̀kì ìpèdè ọ̀rọ̀ tó kàárù bẹ́ẹ̀. fún àpẹẹrẹ ìwé Job chapter 34 verse 10 ó lo ìjìnlẹ̀ ìpèdè ọ̀rọ̀ Yorùbá kan wípé ó dòódì, èyí tí ó túmọ̀ sí pé ó ṣe èèwọ̀ kò ṣeé ṣe. ìwé Job chapter 23 verse 6 náà wípé àgbẹ̀dọ̀, èyí tí ó túmọ̀ sí rárá o tàbí ká má rí. ṣé ẹ mọ̀ wípé tí kì bá ń ṣe wípé a bá ṣalábàápàdé irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú bíbélì Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan ni ó wípé gbólóhùn awo tàbí ìpèdè àwọn ògbóni là ń pè yẹn. bẹ́ẹ̀ sì rèé ọ̀rọ̀ èdè Yorùbá pọ́nbélé lásán ni o. bákan náà ẹ̀wẹ̀ òtítọ́ tó dájú ṣùgbọ́n tó farasin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn ni wípé kò sí nǹkan kan bàbàrà nínú ohun tí wọ́n ń pè ní ọ̀fọ̀, ògèdè tàbí àyájọ́, ṣe bí ewì alóhùn àti àròfọ̀ èdè Yorùbá lásán ni. àwọn ewé egbò ìrúbọ àtàwọn ẹbọra àtàlùjọ̀nù tó darapọ̀ mọ́ wọn òun ló ń fún wọn ní àṣẹ àti agbára alálùpàyídà. báwọn ẹbọra àti àlùjọ̀nù wọ̀nyí bá sì wá ń fún ìpèdè àti gbólóhùn àwọn kèfèrí lágbára idán, mélòó lẹ́yìn rò wípé ẹ̀mí mímọ́ lè fi àṣẹ tó jù bẹ́ẹ̀ lọ láti fi ṣàtìlẹ́yìn fáwọn ọ̀rọ̀ tọmọ Ọlọ́run bá rán jáde láti inú bíbélì ìwé mímọ́. àṣírí tó wà ń bẹ̀ ni wípé ní kété tí kìrìsìtẹ́nì kan bá ti mú àwọn àṣàyàn ọ̀rọ̀ jáde láti inú bíbélì tó sì rán jáde nínú àdúrà, irú ọ̀rọ̀ bẹ́yẹn kì í ṣe ọ̀rọ̀ lásán mọ́ o. ó ti kú òní lógo, ó ti di ohun tí wọ́n ń pè ní rẹ́mà ní àṣẹ ọ̀rọ̀ agbára tí a ti pàṣẹ ìmísí ẹ̀mí mọ́ mú jáde láti inú bíbélì tí a sì rán jáde tàṣẹtàṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àdúrà. irú àwọn ọ̀rọ̀ àṣẹ bẹ́yẹn la lè pè ní àfọ̀ṣẹ àdúrà onígbàgbọ́ tàbí àyájọ́ inú bíbélì o. kò sí èyíkéyìí nínú àwọn dímọ́nì tàbáwọn alágbára òkùnkùn ayé tó lè korú ọ̀rọ̀ àṣẹ àdúrà bẹ́ẹ̀ lójú, àfi tí wọ́n bá fẹ́ fẹ̀mí ara wọn ṣòfò dànù lókù. ọ̀dà ń gbà náà ẹ gbọ́ àṣẹ ọ̀rọ̀ àdúrà eléyìí o. lọ́jọ́ tárúgbó ọjọ́ farahàn Abrahamu nínú igbó Mamre, ó gbàlejò àgbààgbà mẹ́ta òde ọ̀run, mẹ́ta lọ̀kan bá tọkọtaya lálejò, ìyàgán ọlọ́jọ́ gbọ́ ọ̀rọ̀ pòórá, ariwo ayọ̀ ọmọ tuntun ta nílé wọn. àpótí ẹ̀rí tó ṣekú pa Húsà, ṣebó náà ló wọlé Obedédómù tó sọ ọ́ dọlọ́rọ̀. àṣẹ ọ̀rọ̀ ni Jésù Olúwa wọlé Sákẹ́ù, ìgbàláwọ̀bẹ̀. ìgbà tó bẹ̀ Màríà àti Màtáwò, òkú Lásárù àbúrò wọn jíǹde o. èyí ló jẹ́ mọ̀ wípé bí iná bá wọlé òkùnkùn á paradà, ìmọ́lẹ̀ adé. nítorí náà ni mo ṣe pàṣẹ wípé gbogbo ẹ̀yin ojú tó ń wò mí àtẹ̀tí gbogbo tó ń gbọ́ mi, àánú Olúwa dé bá ọ lálejò lónìí o. ogun ìbànújẹ́ ayé rẹ̀ ṣẹ́ wọlẹ̀, làálàá òun làásìgbò, ìpọ́njú àti ìjákulẹ̀ tó sọ ọ́ dà láìmọ̀ ṣe lójú ayé, bí o bá rí ẹnu làfi ṣàmì, ogun náà jóná wọlẹ̀ lónìí o lórúkọ Jésù. gbọ́ farabalẹ̀ dáadáa, mo la ẹnu mi gbòò bí agbẹnusọ fún ọ̀run, mo sọ̀rọ̀ tàṣẹ́tàṣẹ́ bí ẹni tí a pè tá a fi ṣẹ́rán. àwọn ọ̀nà ire gbogbo tó ti ta gbódíjú, ilẹ̀kùn ìrànlọ́wọ́ èyí tó ti tì mọ́, ẹ̀mí mímọ́ olùlànà kó bẹ̀rẹ̀ sí ní la ọ̀nà ìgbéga àti ìṣeré fún ọ o ní orúkọ Jésù. nítorí wípé òòjọ́ tọmọ Ísírẹ́lì dé tí òkun pa, ṣe ni òkun pa fi ọ̀nà lẹ̀ fún wọn, ọ̀nà òsì dí mọ́ wọn láginjù, ọ̀wọ́n iná àti mọ̀nàmọ́ná ń ṣe ìmọ́lẹ̀ fún wọn lọ́gànjọ́ òru, kùrukùru àti ìkúùkù àwọ̀ sámà ó sì ṣíji bò wọ́n lórí. nínú òrùn ọ̀sán gangan wọ́n délẹ̀ ìlérí wọn tògótògó. ẹ gbọ́ àlọ́ náà ò dí mọ́ Jésù lọ́jọ́ tó kù kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerusalem. àríkẹ́ àríyọ̀ àríyọ̀mọ́ àríṣe lóore tọmọdé tàgbà ló fi re pàdé ẹ̀. bí ó bá rí bẹ́ẹ̀, gbogbo ibi tó o ti dé rí látẹ̀yìnwá tí wọ́n ti kórìíra rẹ, tí wọ́n láwọn ò fẹ́ ọ rí, àwọn ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi rẹwà ọkàn o láti òní yìí lọ ní orúkọ ńlá Jésù. mo pàṣẹ wípé ògo ìràwọ̀ rẹ tó ti jálulẹ̀ ó dìde padà, oòrùn àyànmọ́ rẹ tó ti wọ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní là pẹ̀lú ìtànṣán ògo ní orúkọ ńlá Jésù.
gbọ́ adá ìkólọ ògo rẹ padà lónìí bí ìṣàn omi ní gúúsù kí oṣù yìí tó parí. àwọn ọ̀run tún ìtàn ìgbésí ayé rẹ kọ sí rere ní orúkọ ńlá Jésù. ṣé bí ayé ló ṣèkà wọ́n fàdájú gbaṣọ ògo kúrò lọ́rùn Jósẹ́fù wọ́n jù sínú kòtò ìpọ́njú wọ́n tún tà á sóko ẹrú tògótògó. wọ́n tójú oorun turu ògo lọ lórí Sámsónì alágbára wọ́n fogun ìpìlẹ̀ ìbíjà Jábésì ọmọ ológo wá dolódo tó ń forí adé rẹ̀ kú ìyà kiri ìgboro wọ́n di pàpà ogun wọ́n sọ Lásárù síbojì ayé tògótògó. ṣùgbọ́n Jésù olùgbàlà agbógun mi má pòfóló bàbá mi agbékújẹ márààrún awogba àrùn má gbẹ̀jẹ́ apágún pọ̀tẹ̀ àtòrí aláìsùn wọn ṣe. òun ló wọlé rẹ wá lónìí ó gbé ikú rẹ mì ní ìṣẹ́gun ó wo gbogbo àrùn rẹ sàn ó sì fà ọ́ jáde kúrò nínú agbami ìpọ́njú ayé lónìí ní orúkọ ńlá ti Jésù. alágbára yí ọwọ́ padà iṣẹ́ tí ọwọ́ yẹn ṣe ó tó gẹ́ ẹ̀dáwọ́ ẹ̀túwọ́ lọ́rọ̀ ayé mi o ọwọ́ Ọlọ́run gbàrọ̀ ọwọ́ kọ́wọ́. alágbára yí ọwọ́ padà iṣẹ́ tí ọwọ́ yẹn ṣe ó tó gẹ́ ẹ̀dáwọ́ ẹ̀túwọ́ lọ́rọ̀ ayé mi o ọwọ́ Ọlọ́run gbàrọ̀ ọwọ́ kọ́wọ́. sọmi di wáyà iná sọmi di wáyà iná ọ̀tá mi tẹ́ mi mọ́lẹ̀ kó gan sọmi di wáyà iná sọmi di wáyà iná sọmi di wáyà iná ọ̀tá mi tẹ́ mi mọ́lẹ̀ kó gan sọmi di wáyà iná yí Olúwa àyà iná. Yí Olúwa àyà iná o bẹ́yẹ̀kẹ́yẹ bá fò dọ́dọ̀ mi yí Olúwa àyà iná. Yí Olúwa àyà iná yí Olúwa àyà iná o bẹ́yẹ̀kẹ́yẹ bá fò dọ́dọ̀ mi yí Olúwa àyà iná. ní ìkórìtà tí a dé yìí mo wá fẹ́ kí a jọ wọnú alágbálúgbú agbámi àṣẹ ọ̀rọ̀ àdúrà èyí ni àdúrà arọ́bìdànù ìrónilágbára ọ̀wọ̀ àti májàrí kan tó dájú látinú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ bíbélì. ìwọ tí o bá fẹ́ dínà mọ́ ọ̀tá lọ́wọ́ o fẹ́ mú àyànmọ́ rẹ ṣẹ tàbí wípé o fẹ́ di akọni alágbára lójú ìjà ó yá o máa wí àwọn gbólóhùn àdúrà yìí tẹ̀lé mi pé wàá sọ pé Ọlọ́run àwọn bàbá ńlá wa o bàbá ọmọ ní ń gbọmọ o Jésù Kristi ló ń gbọmọ ìgbàlà torí ara Kristi ní orúkọ tí a ń pè ìjọ ènìyàn mímọ́ àjíǹde àti ìyè agbẹ́kùnmí ní ìṣẹ́gun là ń pè ìwọ Jésù olùgbàlà olùtùnú àtọ̀run làwáyé lórúkọ tí ẹ̀mí mímọ́ ń jẹ́ mẹ́ta lọ́kan àtàbàtúbú la sì ń pàpẹ́lẹ́ Olódùmarè èmi ti jára Olúwa ikú ò gbọ́dọ̀ pa mí o mo ti mùjẹ ọ̀dọ́ àgùntàn mi ò sì gbọ́dọ̀ ṣòjòjò mo dọmọ lójú Ọlọ́run tí ò ṣe é fi gígùn sẹ́ àní mo dàkàndá Olódùmarè tí ò ṣe é fi nàkànàkàn orí tí mo gbé wáyé dòkúta ìbọn tí ò ṣe é dárí sọ àyà mi dàpátá ìdìgbòlù mi ò ṣe é nà lóògùn sọ pé ẹsẹ̀ mi méjèèjì dòkó idẹ gbogbo ogun tí mo bá ti tẹ̀ mọ́lẹ̀ lónìí ó dàtẹ̀ gbé mo lára mi wá di náà ajó ni wàìwàì tí ò ṣe é fọwọ́ kàn fẹ́ṣù oṣù ayé gbọ́ ẹ̀yin ẹlẹ́yẹ gbogbo ẹgbà orí mi ò gbẹ́bọ́jà àyà mi ò sì gbéèdì ǹjẹ́ tó bá nítorí kíni mo ní ọmọ arúgbó ọjọ́ ní mímí ò ṣe é parúbọ àgbẹ́jọ́ torí a kì í fọmọ ọ̀gá ògo bọ́fá bẹ́ẹ̀ lẹ́nìkan ò sì gbọ́dọ̀ fọmọ ìgbàlábọ̀rò àtẹ̀mí àtayá àtọmọ sáwọnú àpáta ayérayé lọ torí orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni àwa sáwọ bẹ̀ lónìí a sì yè ní orúkọ Jésù. irọ́ kí lè ṣù ń pa èké kí lè ṣù ń ṣe Jésù tí a gbá dé fún ó ń bẹ láàfin irọ́ kí lè ṣù ń pa iná Jésù ní òjò iná Jésù ní òjò ogun tó ń bá mi jà tó ń bá mi lérí iná Jésù ní òjò n ó débi tí mo fẹ́ dé n ó débi tí mo fẹ́ dé ẹ bá tẹnu bèpè kí ẹ tẹnu bàṣẹ n ó débi tí mo fẹ́ dé. ẹ wá jẹ́ kí n fi àkókò yìí tú àṣírí ohun tí wọ́n ń pè ní ọ̀fọ̀ fún yín o
àkíyèsí àwọn àgbààgbà alẹ́ Yorùbá àtàwọn ọ̀mọ̀ràn tí ń mọyún inú ìgbín nínú karahun nípasẹ̀ ìṣẹ̀dá nature àtàwọn ìṣẹ̀lẹ̀ àyíká òun ni wọ́n fi ẹwà èdè ọ̀nà èdè àtàwọn àkànlò ìpèdè ọ̀rọ̀ gbé kalẹ̀ nínú ànálẹ̀ gbólóhùn tó wá di ohun tí wọ́n ń pè ní ọ̀fọ̀ lónìí o. fún àpẹẹrẹ bí wọ́n bá ní kẹlẹ̀ ewé iná ń jó ní warawara lọ́mọdé ń tọ́kọ ẹ̀ṣẹ̀ṣẹ̀ bọ̀ irúfẹ́ ewé kan ni wọ́n ń pè ní ewé iná àti ewé ṣìṣì nílẹ̀ Yorùbá àwọn ewé a sì máa jóni lójijì nínú oko bí o bí ènìyàn bá wá dédé fara kó ewé iná lóko tàbí bọ́mọdé kan bá ṣe èsì lọ fara kan ewé ṣìṣì lójijì nínú oko eré tẹ́tẹ́ nírú ọmọ náà ó sáré padà wá sílé pẹ̀lú ẹkún àkíyèsí táwọn àgbààgbà ṣe nìyẹn o tí wọ́n ṣe ń wí pé kankan lewé iná ń jóni wàràwàrà lọ́mọdé ń toko èṣìṣì bọ̀ mo rò pé yẹ yín ó dáńgbà náà bí wọ́n bá tún bá pe ọfọ̀ báyìí pé fírífírí lójú ń rí mú bọ̀ọ̀bọ̀ làgùntàn wò ẹ gbọ́ ṣé fírífírí náà kọ́ lójú ń rí mú ni ẹ̀yin náà gbìyànjú ẹ̀ wò kẹ́ ṣé bí nínú àwòfín náà ni àwọn ọ̀jọ̀gbọ́n ti ṣàkíyèsí wípé bọ̀ọ̀bọ̀ làgùntàn máa ń wọlé ṣì òtítọ́ tó wà ń bẹ̀ ni wípé àkíyèsí àwọn ohun pàtàkì tó ń ṣẹlẹ̀ láyìíká wa làwọn ọ̀jọ̀gbọ́n fi ète ìfọ̀rọ̀wérọ̀ ẹwà èdè àti ewì alóhùn ṣàgbékalẹ̀ tó wá di ohun tí à ń pè ní ọ̀fọ̀ gẹ́gẹ́ bí mo sì ti sọ ṣáájú lẹ́ẹ̀kan àwọn ẹbọra àtàwọn àlùjọ̀nú tó ń fún wọn lágbára idán àtàṣe àlùkídà ló fà á tó fi dàbí ẹni wípé ọ̀fọ̀ pípè wa lágbára tó bẹ́ẹ̀. ǹjẹ́ jẹ́ wá mọ̀ wípé irúfẹ́ ọ̀fọ̀ kan náà tún wà tí wọ́n ń pè ní ọ̀fọ̀ ìṣẹ̀fẹ̀. ọ̀fọ̀ ìṣẹ̀fẹ̀ ni ọ̀fọ̀ olófegè táwọn aláwàdà fi máa ń dẹ́rìn pẹ̀kẹ́ òṣónú nípasẹ̀ àkíyèsí wọn lórí àwọn ìṣẹ̀lẹ̀ àyíká náà ni. wọ́n lè ní kúlíkúlí ní ìṣàwọ̀ wọn lóde gàrí mímu ọ̀sán gangan gárígárí òkèlè gùnmọ̀làbàǹbà ní ìṣàwọ̀ wọn ọ̀nù àwọ̀ ọbẹ̀ gbẹ̀gìrì àtẹwẹ́dù o. bí a bá wá sọ nípa ọ̀fọ̀ àdúrà onígbàgbọ́ ọ̀fọ̀ onígbàgbọ́ ni ìpèdè ọ̀rọ̀ àdúrà tí a fi ìmísí ẹ̀mọ́ ṣàgbékalẹ̀ pẹ̀lú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ inú ìwé mímọ́ àwọn sáàmù àtàwọn ìṣẹ̀lẹ̀ agbára inú bíbélì. fún àpẹẹrẹ ẹ jẹ́ kí ẹ wo ọ̀fọ̀ àdúrà Dáfídì nínú Psalm 27 olúwa ni ìmọ́lẹ̀ mi àti agbára mi ta ni èmi ó bẹ̀rù olúwa ni agbára ẹ̀mí mi àyà ta ni yóò fò mí nígbà tí àwọn ènìyàn búburú àti àwọn ọ̀tá mi àní àwọn abínúkù mi tí wọ́n súnmọ́ mi láti jẹ ẹran ara mi wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú lulẹ̀ bí ogun tilẹ̀ dúró tì mí àyà mi kì yóò fò bí ogun tilẹ̀ dìde sí mi nínú èyí ni ọkàn mi yóò le nítorí èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ láàyè gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun sí mi tí wọ́n ń bínú mi láì nídìí kí wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera wọn lórí ọ̀rọ̀ mi o ní orúkọ Jésù. ẹ wo n bá sọ jù bẹ́ẹ̀ lọ ayé ni ò sínú fánámà o ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà ẹ lè pè mí sórí aago kẹ́ mo dúró níwájú ọba tó dá ayé àti ọ̀run mo sì pa á láṣẹ wípé gbogbo ohun tí ayé ń pè ní kò ṣeé ṣe ẹ̀mí mímọ́ sọ ọ́ di ṣíṣe fún ọ lónìí o ní orúkọ ńlá ti Jésù. ta ló pè ọ́ lágàn tí wọ́n lò lè bímọ mọ́ láyé ènìyàn ló sọ bẹ́ẹ̀ kì í ṣọlọ́run. àgán àwọn àgbà tí ayé fi ta ilé ọmọ rẹ ní kókó mo fi náà já dànù ní orúkọ Jésù. a ṣí ọ ní inú lónìí o ó yá gba àwọn ọmọ ológo tiẹ̀ ní orúkọ Jésù. ó ti pẹ́ tí wọ́n ti ń má mú bá ire gbogbo lórí àti lọ́kọ lórí ọ̀rọ̀ admission lórí ọ̀rọ̀ iṣẹ́ aláyọ̀ lórí ọ̀rọ̀ fífà sí ìlú òyìnbó a lè wí lè ṣe dá sí ọ̀rọ̀ náà lónìí ó yá wọnú ògo rẹ lọ o. gbọ́ lórí ọ̀rọ̀ tó ń pọ́ lẹ́kún yẹn bí o bá rí àmì ńlá méje ṣe ọ̀rọ̀ náà yọrí sáyọ̀ fún ọ lónìí o ní orúkọ ńlá ti Jésù.